Mo fẹ́ fi òkú kan pẹyẹ méjì nínú fídíò yìí. Ọmọbìnrin tó sọ pé táìmù tóun ò bá ti sùn, ọkọ òun ò ní sún mọ́ òun nígbà yẹn. Ó dìgbà tóun bá ti sùn tóun ti wà deeply asleep to the extent pé ìgbà míì gan òun ò ní mọ̀ wípé àwọn tí ẹ̀ bá ara wọn sùn rárá. Ó ti pẹ́ o, ó ti tó bí ọdún mẹ́ta mẹ́rin títí wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé táìmù ìgbà tóun bá sì wà awake yẹn, tóun sì máa appreciate nǹkan yẹn kò ní wá ń gbà yẹn. Ó dìgbà tóun bá ti wà deeply asleep. You see, téèyàn bá bóbìnrin sùn nígbà tó wà lójú oorun kò ní register sọ́pọlọ ẹ̀ pé ẹ sún mọ́ rárá. Ó nígbà míì tóun bá jí lòun ṣẹ̀ mọ́ béèrè pé ṣáwọn ní intercourse lánàá, yóò wá ní òun ò ní mọ̀. Anyway, mo ti gbé question yẹn sórí page mi torí mo béèrè pé permission to put your question on air. Ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni pé ṣùgbọ́n kí n hide identity o. I don't know what to say o. Ní tèmi o bet nínú mind tèmi, when you súnmọ́ obìnrin and she's not aware, it's as good as bẹ́ẹ̀ súnmọ́ rárá. Sincerely, kò ní wà registered sínú brain ẹ̀ pọ́kọ̀ òun súnmọ́ òun, so kò ní add to the affection. It's just like kéèyàn súnmọ́ ọkùnrin náà nígbà tó ń sùn, ó ṣeé ṣe kó má mọ̀. I don't know, but whichever thing tẹ́ bá feel pé ó lè ṣe. Then based on ovulation, we have done a whole lot of videos lórí ovulation. Ṣé ẹ rí the best time láti súnmọ́ ọkùnrin láti ní oyún? Ó ní 2 days before your ovulation. Tẹ́ bá máa ovulate, mo ti kọ́ wa bá ṣe ń calculate ovulation wa, àtàwa tá ń lo average cycle, àtàwa tá jẹ́ short cycle, àtàwa tá jẹ́ long cycle. Tó bá jẹ́ pé on the 3 ló máa ovulate, ló jẹ́ peak day of ovulation rẹ̀, wàá bẹ̀rẹ̀ intercourse yẹn ní on the 31st, 1st, 2nd. Or you start 2 days before. Tó bá máa ovulate till on the 10, wàá bẹ̀rẹ̀ sí súnmọ́kọ ẹ̀ ní on the 8 at on the 9. Pẹ̀lú on the 10 yẹn gangan tó jẹ́ peak day. Because àtọ̀ lè dúró de ẹyin, bẹ́ẹ̀ ẹyin ò lè dúró de àtọ̀. Sperm can wait for egg, the egg cannot wait. Tí fluid ojú ara tó bá ti wà alkaline dáadáa, a very healthy àtọ̀ ó lè dúró ọjọ́ mẹ́ta nínú obìnrin tó sì máa wà very active. Dó gbogbo àwọn Y chromosome yẹn ti lè wà denatured, bẹ́ẹ̀ àwọn chromosome tó ń carry àwọn gene tó ń carry X chromosome, sperm tó carry X chromosome, àwọn sì máa wà active. Wọ́n sì lè dúró ọjọ́ mẹ́ta, àtọ̀ lè rọ́rí, ṣùgbọ́n ẹyin ò lè dúró ju 12 to 24 hours lọ. Àbí òye wa? Ẹyin tó release lọ́n the 3, nígbà tí ó bá fi di on the 4, kò lè wà active mọ́. So tó bá wá sọ pé ovulate lọ́n 3, ó wá ṣẹ̀ lọ súnmọ́kọ ẹ̀ lọ́n 5, egg yẹn ara ti máa absorb ẹ̀ padà. So tó bá máa ovulate lọ́n 3, ó lọ rí ọkọ rẹ̀ láti 1st, 2nd àti 3rd gangan tó ovulate yẹn. So àtọ̀ tó gbà lọ́n 1 yẹn ó lè dúró títí di 3, ó sì máa wà active. À ń bọ̀sibọ́sí pé kọ́ ovulate lọ́n 3, kọ́ wá ṣẹ̀ lọ́dún kó ní on 5, on 6, on 7. Ó ti miss cycle yẹn ó tún di next month. 12 hours péré ni ẹyin fi lè survive, àbí 24 hours, that's the maximum. So ẹyin tó ti wà nínú rẹ̀ láti on 1, tátọ̀ ṣẹ̀ṣẹ̀ wà ń bọ̀ lọ́n 3. Orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló lè jẹ́ kẹ́yin yẹn ṣe fertilize bẹ́ẹ̀. Àtọ̀ tó ti receive lọ́n 1, on 2 yóò wà nínú rẹ̀, ó sì máa active síbẹ̀. Nígbà tí ẹyin bá dé lọ́n 3, ó sì lè so máa àtọ̀ tó gbà ní 1 and 2 yẹn. So before kan tó ovulate, tó bá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn fertility scientist, nǹkan tí wọ́n sọ fún ọ náà nìyẹn. Pé 2 days before you ovulate and your peak day of ovulation gangan. Because when you ovulate today, after 12 hours sí 24 hours, ẹyin yẹn ara ẹ̀ ti máa absorb ẹ̀ padà. So àtọ̀ tí sẹ́ ń bọ̀ ní after 3-4 days tó ti ovulate yẹn, that one will just be, yóò kàn máa rẹ̀ dán, yóò máa rẹ̀ shine, kò ní fún ẹ lóyún mọ́. So èyí tí ó fún ẹ lóyún ó ní èyí tó ti gbà kẹ́yìn rẹ tó dé, because àtọ̀ yẹn lè dúró. Sperm can wait for egg, the egg cannot wait. So chance àti lóyún fún obìnrin láàárín oṣù is just within 12 hours to 24 hours. Àárín ọjọ́ kan ni bí ọkùnrin lè fún obìnrin lóyún often and often, as long as their àtọ̀ ẹ̀ tó bá ṣì wà very strong and viable. So táìmù ó kù ọjọ́ méjì kó ovulate,
àtijọ́ ovulation gangan àti probably ọjọ́ kejì tó ovulate ní lọ́ọ̀ni regular intercourse rẹ tó sì mọ̀ tọ́lọ́run bá sáámi sí ìṣe tó ovulate lọ́n 1 tó wáyé sọ pé àìsẹ̀ dé lọ́n 5 àbọ̀n 7 ìyẹn ò tí ẹ lè wọ́ọ̀kì mọ́ because the chances of your egg being fertilized at that time ó ti low. So target your ovulation time. We have taught ourselves how to calculate our ovulation and it is well with us. Mi fẹ́ kí fídíò ìgùn jù.